Ẹ káàbọ̀ sí abala ṣòmọ́ pẹ̀lú èmi Àmọ̀kẹ́ ọmọ bàbá àbílí onílù. Yorùbá bọ̀ wọ́n ní ẹni tó bá gbé kàkàkí ọba ó kù bí tí yóò ti fọ́n. Kí ni kàkàkí ọba? Tíyàn bá gbé kí ló dé téèyàn ò lè lọ fọ́n níbi tó wù èèyàn? Ó dáa kẹ́ ẹ lè mọ ohun tí kàkàkí ọba jẹ́. Tí ẹ bá rí kẹ́ ẹ lè dámọ̀. Kẹ́ ẹ mọ̀mọ́ wò wípé kí wá lè yìí kí lè yìí ṣó ní ṣe pẹ̀lú àṣà àti ṣe Yorùbá ni. Ó dáa mo fẹ́ kẹ́ ẹ wo fọ́nrán yìí. Mo lérò wípé ẹ ti rí kàkàkí tí wọ́n ń fọn. Èlé Aláàfin Abímbọ́lá Ọ̀wándé Jáde. Ẹ wá rí wípé ẹni tó bá jírù nǹkan báyìí níbo ni yóò ti lò? Níbo ni ó ti ní pé òun ti rí? Mo lérò wípé báyìí ẹ ti mọ ohun tí kàkàkí ọba jẹ́. Ẹ sì mọ̀ wípé lára ìṣe àti àṣà Yorùbá ni wípé kí wọ́n máa fọn kàkàkí tẹ̀lọ́ba. Orúkọ tèmi ò tí ì padà. Àmọ̀kẹ́ ọmọ bàbá àbílí onílù ni wọ́n ń pè mí, ṣùgbọ́n Àmọ̀kẹ́ ọmọ bàbá àbílí onílù ní ìlú òkè ò ní àpèjá orúkọ ọ̀hún. Ire o, ẹ ṣé jẹ́jẹ́.